Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tí a gbọ́ òní pé wọ́n ní Queen Naomi bínú nígbà tí wọ́n rí àǹtí Wáyé tó gba hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ́ọ̀jì ní Paris tó gbà wá tó lóun fẹ́ rí. Ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi lọ sí Paris gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ò. Wọ́n ní wọ́n lọ ṣe shopping fún return back to the palace wọn. Wọ́n ní àwọn ọ̀rẹ́ kábíyèsí gan wọ́n ní wọ́n contribute owó fún wọn. Wọ́n ní kábíyèsí dẹ̀ fún wọn ní $10,000. Wọ́n dẹ̀ lọ sí Paris. Wọ́n ní bí wọ́n dẹ̀ ṣe dé Paris ni àǹtí Wáyé ni ó wá sí hòtẹ́ẹ̀lì ibi tí wọ́n lodge sí pé òun fẹ́ rí wọn. Wọ́n ní ó ya Queen Naomi lẹ́nu pé báwo ló ṣe mọ̀ pé hòtẹ́ẹ̀lì yìí làwọn lodge sí. Wọ́n ní wọ́n dẹ̀ pé kábíyèsí, wọ́n ní wọ́n dẹ̀ sọ fún kábíyèsí pé àwọn fẹ́ padà sí Nàìjíríà. Ipe ṣe ni Ashley ló ń ṣọ́ àwọn kiri ní Paris. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé London ò jìnnà sí Paris. So a mọ bí àǹtí Wáyé ṣe mọ̀ pé Queen Naomi lọ sí Paris láti lọ ṣe shopping. In fact, ìyàlẹ́nu ló jẹ́ fún Queen Naomi. Wọ́n nígbà tí Queen Naomi rí wọn, ipe Queen Naomi ń wò pé báwo ló ṣe mọ̀ pé àwọn wà ní Paris. Wọ́n ní immediately dẹ̀ ni Queen Naomi ti pé kábíyèsí, ni Queen Naomi ti sọ fún kábíyèsí pé àwọn fẹ́ padà sí Nàìjíríà. Wọ́n ní ṣe ló ń bẹ̀ wọ́n, ló ń bẹ̀bẹ̀, ló ń bẹ̀ wọ́n pé kí, wọ́n ní ṣe ni kábíyèsí ń bẹ̀ wọ́n pé kí wọ́n má kúrò ní Paris pé àwọn máa mọ nǹkan tí àwọn máa ṣe. Wọ́n ní immediately dẹ̀ ni kábíyèsí ti gbé aago wípé kí ni ó lọ ṣe ní hòtẹ́ẹ̀lì Queen Naomi, pé kí ló ń wá kiri, kí ló sọnù lọ́wọ́ ẹ̀ kí ló sí ibi tí Queen Naomi lodge sí. Wọ́n ní kábíyèsí bínú gan nígbà tí wọ́n gbọ́ wípé ó lọ sí hòtẹ́ẹ̀lì Queen Naomi. Wọ́n ní kábíyèsí dẹ̀ pé wípé bí àwọn ṣe ń sọ̀rọ̀ ẹ̀, àwọn òde ever fẹ́ yẹ kó lọ sí hòtẹ́ẹ̀lì wọn mọ́. Wípé nítorí pé ọ̀rọ̀ ẹ̀ ó ti tojú sú àwọn. Wípé nǹkan tó máa ń wá kiri pé kò yé àwọn. Wípé kí ló wá, kí ló lọ bá Queen Naomi fún ní hòtẹ́ẹ̀lì wọn. Wípé ọ̀rọ̀ ẹ̀ yìí pé ó máa ń yà wọ́n lẹ́nu. Wípé gbogbo bí Queen Naomi bá ṣe ń lọ anywhere, á ti sáré á lọ bá wọn. Wípé àwọn ò like irú nǹkan báyìí. Wọ́n ní inú bí kábíyèsí gan ni kì í ṣe kékeré o. Ẹ̀yin èèyàn lé. Jẹ́ bí a ṣe gbọ́ gist yìí òótọ́ ni o. Òun náà ni Anika Torchlight sí. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Wọ́n ní kábíyèsí ní ìgbésẹ̀ tí ó gbé yìí, ìgbésẹ̀ tí ò dáa rárá ni. Wípé ó dẹ̀ ti ń ṣe gbogbo àwọn kìíní, ó ti fẹ́ máa pọ̀ jù. Wípé kò ní right láti lọ sí hòtẹ́ẹ̀lì ibi tí Queen Naomi lodge sí. Wípé torí pé she is uninvited. Wípé ìwà tó wù yìí, wípé ìwà tí ò dáa rárá ni. Wípé kò yẹ kó lọ síbẹ̀. Wípé Queen Naomi ò invite. Wípé báwo ló kàn ṣe máa lọ show up síbi tí wọ́n invite sí. Wípé àwọn ìwà tó ń wù yìí pé kò bójú mu, kò dẹ̀ dá wọn nínú bí kábíyèsí gan o. Nígbà tí wọ́n gbọ́, wọ́n nítorí Queen Naomi ní pé àwọn ò wá save. Wípé àwọn dẹ̀ fẹ́ padà sí Nàìjíríà. Wọ́n ní ọ̀rọ̀ yìí pé ó really dùn kábíyèsí gan. Pé kábíyèsí dẹ̀ warn ẹ̀ pé tó bá tún padà sí hòtẹ́ẹ̀lì yẹn pé nǹkan tí ó máa rí pé kò ní like ẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn
wọlé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ò wọ́n ní bí kábíyèsí ṣe bínú nìyẹn sí àǹtí wa tó dẹ̀ ní pé kò gbọdọ̀ dé hòtẹ́ẹ̀lì tí Queen Naomi wà mọ́ wípé tí ò bá fẹ́ rí ojú pípọ́n àwọn. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tó lágbára. Èmi ò mọ bí èèyàn ṣe máa fi tipátipá máa lọ rí èèyàn láìṣe pé nìyẹn ló ń fẹ́ rí ẹ. Ìyẹn ò make sense náà. Gbogbo wa ni adult. Èèyàn ò lè máa lọ báyàn ní uninvited kó kàn máa lọ báyàn kó máa lọ sọ pé o fẹ́ rí èèyàn tipátipá. Ṣé dandan lèèyàn fi ń rí èèyàn ni? Tó bá jẹ́ pé gist tá gbọ́ ẹ̀ tó bá jẹ́ pé òótọ́ ni nǹkan tó ṣe ò dáa. Because o lẹ́tọ̀ọ́ láti máa wá wọn kiri láì ṣe pé bóyá wọ́n fẹ́ rí ẹ. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn. Tá bá tún gbọ́ update lórí a máa jẹ́ kẹ́ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé. Ọlọ́run Elédùmarè á máa ran gbogbo ilé lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run. Òkè òkè ni ọwọ́ yín á máa lọ. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.